Ògo ni fún ọba àwọn ọba ní òkè ọ̀run. Gbogbo àyànfẹ́ àti ọmọ Ọlọ́run, pàápàá nínú ìjọ àpọ́sù ti Kristi kárí ayé. Ẹ gbọ́ ìdí méjì sí mẹ́ta tí mo ṣe wá sórí afẹ́fẹ́ lónìí, ọjọ́ 12 oṣù kọkànlá ọdún 2025. Wọ́n láti sọ àwọn àṣírí kankan nípa àwọn olórí tí ń ṣe aláṣẹ ìjọ mi ní fásọ̀n mẹ́rin tí wọ́n pín sí. 2. Láti pe àkíyèsí àwọn ọmọ Ọlọ́run sí àsọtẹ́lẹ̀ nípa Trump. 3. Láti pe àkíyèsí wòlíì àṣẹ òní fún àṣìṣe mẹ́ta nínú mẹ́sẹ̀gì rẹ̀ tí wọ́n fọwọ́dù sí mi àti nǹkan méjì mìíràn. Ní ìparí, láti pe àkíyèsí Bẹ́bẹ́yẹkẹ́ TV àti wòlíì rẹ̀ Solomon àbí sí àkíyèsí kankan àti gbogbo àwọn ọmọ Ọlọ́run. Number 1, ní ti àsọtẹ́lẹ̀ Trump táwọn èèyàn ń sọ̀rọ̀ sí, tí wọ́n ránṣẹ́ sí mi sí lórí fóònù. 1, ìpè mi àti ohun tí mo wà kọ̀sẹ́yìn lórí ẹ̀ ní gbogbo àgbáyé, ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, ọ̀rọ̀ ìjọ CAC. Lẹ́yìn yẹn àti bí wọ́n ṣe mú àwọn èèyàn dọ́rùn, mi ò ní reason mi. That is number 1. Number 2, nípa ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ Trump. 1 is any public opinion we must answer publicly in a wisdom way. Ohun tí mo fẹ́ pe àkíyèsí àwọn ọmọ Ọlọ́run sí ni pé mi ì ṣẹgbẹ́ APC, mi ì dẹ̀ ṣẹgbẹ́ PDP, mi ì dẹ̀ sí nínú ẹgbẹ́ kankan níwájú ẹni tó ní ayé àtọ̀run. Ṣùgbọ́n mo mọ òtítọ́. Bí àwọn ọmọ Ọlọ́run bá sọ wípé wíwá sí Trump ó fẹ́ wá gbèjà wa ní Nàìjíríà, mo support wọn. Bí wọ́n bá dẹ̀ ní ó fẹ́ wá destroy wa, mo support wọn. Both the two. Kí ni ìdí tí mo fi support wọn pé wọ́n fẹ́ wá gbèjà wa ni pé nígbà tí àwọn olórí bá ti já wa kulẹ̀, onírúurú ni a máa rí. That is all. Àwọn olórí wa ní Nàìjíríà wọ́n ti já wa kulẹ̀. Ìyẹn ìkíní. Èkejì, èyí tí mo fi support pé kò wá gbèjà wa ni wípé nígbà tí wọ́n pa àwọn èèyàn ní Ọ̀wọ̀, àwọn olórí wa ní Christianity tó ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ yìí, ibo ni wọ́n wà ńgbà náà? Nígbà tó jẹ́ wípé Haúsá ló ń rúùlù wa, Fúlàní ló ń rúùlù wa. Why are they keep quiet? Nígbà tí bàbá Sunday Igboho dìde tí wọ́n ń pànìyàn ní Bàràká, tí àwọn ọmọ wa máa wá láti ìlú òyìnbó, láti US, wọ́n á kidnap wọn ní Iléṣà, wọ́n á lọ bá wọn sùn lójú ọkọ wọn, wọ́n á gbé wọn sá lọ. Ibo làwọn olórí wa nínú ìgbàgbọ́ wà ńgbà náà? Kí ló dé tá à ń kọ̀wé sí àwọn country outside pé wọ́n pa wá ńgbà yẹn? Why tó wá jẹ́ pé ìgbà tó jọ ọmọ wa ló wà lé olórí torí Muslim. I am not supporting Muslim, but I'm supporting the truth. And títí Jésù yóò tẹ̀ fi dé, ẹ má bínú o, if you say I'm tribalism, yes o, títí Jésù yóò fi dé,
okun tó bá ti jẹ́ ti CAC mo support ẹ̀, okun tó bá ti jẹ́ tọmọ Yorùbá I will support it. Màá dẹ̀ máa pray. Ìyẹn ò wá ní pé ká má bàbá Tinubu sọ̀rọ̀ pé kò sáyé eré. Gbogbo wa mọ̀ pé ìjọba PDP, APC, especially APC, wọn ò sáyé eré. Ṣùgbọ́n o, ṣé nígbà tí Fúlàní ṣẹ̀ṣẹ̀ sọdún mẹ́jọ tán tá a sì wà níjàgbá ẹ̀ tẹ́lẹ̀ tún wọbẹ̀ tí a ti kó sínú ẹ̀ ní ìsìn, ṣé òun ni àmọ́ tó wá sọ pé kí Fúlàní míì tó wá máa bọ̀ ní Nàìjíríà? If I say I'm tribal, mo gbà bẹ́ẹ̀, but I'm not defending the bad government. Me defend the bad government. Ìjọba tó ń lọ lọ́wọ́ yìí ó léwu. Mo dẹ̀ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ìjọba ẹ̀ kó tó di pé ó wá. For example, ní September 29, mo pariwo pé mo Mariton mú gbé ìgbésẹ̀ kan lọ́wọ́lọ́wọ́ kò tí ì ṣẹlẹ̀. Ẹ lọ wo message mi September 21 pé kí gbogbo ọmọ Nàìjíríà ká gbàdúrà o. Ó ṣẹ̀ṣẹ̀ dé tán bá àwọn wòlíì Nàìjíríà ṣẹ̀ṣẹ̀ sọ ìgbà tó ò tí ì bẹ̀rẹ̀ lèmi ti sọ pé ká gbàdúrà. Mo sọ lélẹ̀ tí mo lọ sínú àdúrà tí mo dé. Mo ní ẹ pẹ̀lẹ́ o. Mo ní mo rí Wike àtàpábíò. Mo ti sọ tẹ́lẹ̀ náà ti pẹ́ pé Akpabio wọ́n máa ìpìsì ẹ lọ kọ́lẹ̀ tá a bá dẹ̀ ìpìsì wàhálà impeachment mo ní mo rí lórí ẹ̀ ṣẹ̀bẹ́yìn náà gbọ́ nísìn ẹ wo ohun tó ṣẹlẹ̀ sí Wike lánàá. Èmi ò wá láti sọ pé wòlíì ni mí, Ọlọ́run ló máa ń jẹ́rìí èèyàn pé wòlíì. Gbogbo tí mo dẹ̀ ń sọ lórí afẹ́fẹ́ this time around àsọtẹ́lẹ̀ kì í ṣe pé ó wà biblical àbí ó wà disciple doctrine, but kò sí tá a lè ṣe this time around torí gbogbo àwọn tá a bá ríran fún tá a rí revelation fún a lè get us pẹ̀lú wọn, a lè rí wọn security lè gbà kárí wọn ẹni tó bá a dẹ̀ tó fẹ́ lọ rí wọn wọ́n lè sọ pé ibi ló pa wá. This is why tí ní ọ̀pọ̀ ìgbà tá a fi ń wá sórí afẹ́fẹ́ láti sọ Olúwa kì í ṣe pé wà scriptural, it's not scriptural. Kò dẹ̀ jẹ́ ìtọ́nà ọmọ Ọlọ́run, kò sí nínú pé kò bá ìwà ọmọ Ọlọ́run mu. Ṣùgbọ́n kò sọ́nà míì tá a lè gbà fi jẹ́sẹ́ mọ́ fún àwọn èèyàn wọ̀nyí torí wọn ò fẹ́ gbọ́ òótọ́ àdèlè rí wọn bá sọ̀rọ̀. That is my area of concern. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ Ọlọ́run tí wọ́n comment àti wọ́n dẹ̀ rí àtúnṣe bí ohun tó yẹ ká ṣe. That is nípa ti Trump nìyẹn. Eléyìí nípa ti ìjọ àpọ́sù ti Kristi àti àwọn olórí wa tí mo fẹ́ jẹ́ kí gbogbo àwọn ọmọ Ọlọ́run kí wọ́n kọ́kọ́ mú sí ọkàn. One, ohun mẹ́rin lèèyàn gbọ́dọ̀ tóbi jù láti ṣe láyé. Ohun mẹ́rin la gbọ́dọ̀ tóbi jù láti ṣe. Number one, a gbọ́dọ̀ tóbi jù reconciliation láti ṣe. That is ìlàjà. Bí o bá ti jọ́jú lówó ọmọ Ọlọ́run, o ò gbọ́dọ̀ tóbi jù láti làjà pẹ̀lú anybody. Ìyẹn ni Bíbélì sọ pé ẹ wá àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Number two, a gbọ́dọ̀ tóbi jù repentance. That is ìrònúpìwàdà. Torí gbogbo ènìyàn ló ń dẹ́ṣẹ̀ ló ń ṣubú. That is why ní gbogbo ìgbà ọmọ Ọlọ́run gbọ́dọ̀ ní ẹ̀mí ìrònúpìwàdà. Number three, a ò gbọ́dọ̀ tóbi jù confession. Ìyẹn ni ìjẹ́wọ́. Ẹni ọmọ Ọlọ́run tí ò bá ti lè ṣe ìjẹ́wọ́ ní gbangba ó miss ẹ̀ finally. Number four, ohun tí a gbọ́dọ̀ tóbi jù gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run òun ni correction, àtúnṣe àbí apology. Bí o bá ṣe kankan nínú ìbínú àbí o ṣe kankan nínú ara, don't too big to apologize or make a correction gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Nítorí pé gbogbo correction tó o bá ṣe lónìí yóò dúró dè wá lọ́jọ́ ìdájọ́. That is number one, my point concerning ìjọ àpọ́sù ti Kristi. And number three, my second point, kí àwọn olórí wa nínú ìjọ CAC kí wọ́n kọ eléyìí sílẹ̀.
bí wọ́n intimidate mi jù bẹ́ẹ̀ lọ, I will talk to them. Tí mo bá dẹ̀ sọ̀rọ̀ sí wọn nínú ìbínú, tí wọ́n frustrate mi nínú ìwà wọn, I will come 100 times and ask for apology. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, gẹ́gẹ́ bí èrò ìjọba ọ̀run. Nílẹ̀ Yorùbá, bí o bá sọ̀rọ̀ sí bàbá ẹ̀ ní ọ̀nà tí ó kù díẹ̀, wà á lọ bẹ̀, má bínú, inú ló bí mi. 100 times tí wọ́n bá ṣe nǹkan kan tó bí mi inú bí lè tán ṣe ní December tá tó lọ ya ìjọ sí 3 4 jọ nínú September, bí wọ́n bá ṣe anything tó rọ́ǹgì láti dójú tì ìjọ sí èsì, I will come, I will talk to them. Tí mo bá rí pé mo sọ̀rọ̀ yẹn pé mo fìbínú sọ̀rọ̀, because I'm not my position in CAC, in Christ Apostolic Church, my position there, I have just 7 vision in Christ Apostolic Church. I have just a 9 vision in Christ Apostolic Church. Tá a bá ṣe ohun tó kùn díẹ̀ tí wọ́n lè grace ìjọ yẹn, èmi náà wá máa sọ̀rọ̀ sí wọn. Tí mo bá rí pé ó kùn díẹ̀, I will come, I address it. One, my vision of creation is quite different for everybody. One, ipò àwọn àgbà ní ìjọ wa tí wọ́n yẹ̀yẹ́ àwọn olórí wa. Number 1, ká correct it. Number 2, Covenant Day táwọn bàbá ńlá wa ti fi lélẹ̀. Nígbà tí àwọn bàbá general evangelist tí Ọlọ́run tọ̀dọ̀ wọn gbé mi dìde fún ìjọ yìí, tí ò bá lè ṣe ìjà àwọn prógráàmù ẹ̀ fún CAC, tó jẹ́ pé CAC tó tí a ní over 150 countries tí wọ́n wá máa ń yẹ prógráàmù, I will come, I will attack them. Tí mo bá attack wọn, tí mo bá rí pé tí mo fi ìbínú sọ́pọ̀, máa bẹ̀ wọ́n. Number 3, my vision is unity and peace of the church. Kí Ọlọ́run kó dá padà, káwọn fúnra wọn ṣètò ẹ̀. Number 3, my vision there, àbí number 4, is about promoting the position of our wife. Bàbá Táíwò Òjó ṣe ìkankan láìpẹ́, ó ṣe báyìí, ó wọ aṣọ kan pẹ̀lú ìyàwó ẹ̀, ó kó àwọn ọmọ ẹ̀, wọ́n dúró sí iwájú ọ̀tà, wọ́n gékè, inú wa dùn pé ṣé wòlíì ṣe ìsìlélẹ̀ yìí àbí wòlíì Pentecostal mi. Ẹ wo àwọn bàbá wa fún Sún Àkàndé, how they move with their wife. Ẹ wo àwọn bàbá míì bẹ́ẹ̀. Ẹ wo bàbá Ọlọ́gbọ́nyọ, ẹ wo tó ṣe nínú church ẹ̀ tó promote àwọn ìgbéyàwó. We are happy of all this. To promote the office of the woman in our great nation. That is another number 4 vision. Láti bá àwọn bàbá wa sọ. Number 5, láti má palégèsì àwọn bàbá ńlá wa rẹ́. Láti má palégèsì àwọn bàbá ńlá wa rẹ́. This is my point. Láti má sọ sí èsì bí o. Number 6, láti má sọ sí èsì bí ìjọ òwò, ìjọ business. Ẹ̀yin èèyàn mẹ́wàá, ẹ máa mú ọrẹ wá, ẹ máa mú ilé wá. No! That is number 6, my vision in Christ Apostolic Church. The number 7 one, which is a great one in my vision, láti pa ìjọba olùdásílẹ̀ run. Èmi náà wà láàrin wọn. Torí ìjọba olùdásílẹ̀ àwa la bá church yìí jẹ́. Àwa la fi ṣọ́ọ̀ṣì jẹun. Inú ẹ̀ ní aṣọ òní wà. Gbogbo tí mo ṣe yìí, inú àwọn olùdásílẹ̀ ò lè dùn sí láéláé. Torí wọ́n rí mi bẹ́ni tó fẹ́ bí ìjọba wọn ṣubú nínú ìjọ yẹn, bẹ́ni tó fẹ́ ti ọ̀rọ̀ oúnjẹ wọn, bẹ́ni tí I am not my stand in Christ Apostolic Church is not to use the source as my sources of wealth, as my sources of eating. Láti pa ìjọba olùdásílẹ̀ run, ó gbègbè fọlọ́hun. Àwọn ọmọ ìjọ yìí gangan ló ní ìjọ, àwọn tí à ń transfer káàkiri tó jẹ́ ìjọ. Ẹ wo bàbá Olúṣèyẹ, ó dá revival center lẹ̀. Ẹ wo CAC Garikeria wà ní Àbújá tí àwọn bàbá olóògbé tó ṣe ìjọ láti mú ìjọba olùdásílẹ̀ láti parun nínú ìjọ yìí. That is my vision.
my number 8 vision láti promote àwọn ohun èlò tiwa káyé máa develop ohun èlò ìjọ níjọ we are the first Pentecostal church in the history of Nigeria in Africa láti promote àwọn ohun èlò tiwa àwọn akọrin wa àwọn wòlíì wa àwọn ìyàwó náà láti promote ohun èlò tiwa gángan káyé máa yá àwọn èlò ìjọ míì láti promote ìjọ wa. Number 9 àwọn akọrin wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Number 9 láti rí dájú pé àwọn ìran ọjọ́ ọ̀la wa wọ́n bá ìpìlẹ̀ rere òtítọ́ àti òdodo. Inú mi dùn nígbà tí mo gbọ́ mẹ́sẹ̀jì bàbá wa Ẹ̀sọ́ Ládélé ní àgbàlá ìtura 40 years anniversary. Ó ní wọ́n frustrate òun ní 28 years ago kì í ṣe èsì pé wọ́n gbógun ti òun ipò òun fẹ́ resign kó òun pull out mẹ́sẹ̀jì. Ó ní bọ̀ bàbá bí I advice òun this is àwọn mẹ́sẹ̀jì tí mo fẹ́ máa gbọ́ nìyẹn. Mo ti gbà pé àwọn aṣáájú mi náà àwọn bàbá Adéoyè àwọn bàbá àwọn bàbá Yusuf àwọn bàbá Akínsùlúrẹ̀ àwọn bàbá bẹ́ẹ̀ mo ti mọ̀ pé àwọn bàbá olóòótọ́ nínú ìjọ yìí àwọn bàbá fọ́ọ́mà kínní ní Ọ̀wọ̀ mo ti mọ̀ pé gbogbo wọn náà pàdé tí mò ń rí lọ́wọ́lọ́wọ́ yìí. And I will stand to say it. I will not quit or telling you all our leaders the truth. Never. The only thing I can do is that I will not come on media with anger and continue to condemn you. That is all. But that is my vision. Vision mi nìyẹn mi ò ní vision ibi sí àwọn olórí wa torí wọn ò ṣe mí níbi gbogbo wọn lọ́lọ́run lò fún mi ní ọ̀nà kan àti èkejì especially bàbá Ẹ̀káyà. Kí ló ṣe fún mi? Gbogbo wọn lọ́lọ́run lò fún mi. Kí ìyẹn nípa vision mi ní ṣeéṣe. I don't have anything with them. Ìyẹn ìkíní. Kí ni mo torí ẹ̀ wá sọ gbogbo eléyìí? Inú mi dùn ní èmi yìí. Kí ló jẹ́ kí inú mi ó dùn tí mo fẹ́ kí gbogbo ọmọ ìjọ ṣe é sígbà tí gbogbo àwọn ọmọ Ọlọ́run mo gbọ́ wípé bóyá òótọ́ ni o bóyá irọ́ o mo gbọ́ wípé bàbá mi wòlíì Ẹ̀káyà ó gbé intelligent láti Àbújá bóyá tòótọ́ o bóyá irọ́ o mi ò mọ̀ o bọ̀ mo rí àwọn mẹ́sẹ̀gì lórí fóònù mi lónìí pé wọ́n gbé àwọn intelligent wá sí ṣọ́ọ̀ṣì Mòwe láti wá àrẹ́sì mi. Mo dẹ̀ tún gbọ́ pé àwọn ìtẹ́rìmù náà wọ́n gbé ọlọ́pàá àti sọ́jà àti ìwé adájọ́ pé wọ́n gbé wọn wá lénìí. Inú mi dùn. Mo dẹ̀ gbọ́ pé àwọn ti Adó náà pé àwọn náà kọ̀wé wá. So inú mi dùn láyé yìí mi ìrórú ẹ̀ rí. Kí ló fà á tí inú mi fi dùn? Ni wípé ó fi hàn wípé ọ̀rọ̀ tí mò ń bá wọn sọ ó kàn wọ́n. Mo tẹ̀ gbọ́ pé wọ́n fi mí sínú profile CAC news káàkiri. Èmi ti wọnú àdúrà lọ torí ọ̀nà tí bàbá Ẹ̀káyà fi hàn wá nìyẹn. Inú igbó ni wòlíì gbé. Yàtọ̀ sí ìgbà tó ṣe padà sí sẹtẹ́ràtì nìbàdàn ọ̀nà rere tó fi hàn wá ní ibẹ̀ làwa dẹ̀ ti dúró sí ká lọ máa jókòó sínú igbó sínú òjò sábẹ́ kájú sábẹ́ kòkó yìí tó fi hàn wá nìyẹn. Gbogbo àwọn ọmọ nígbà náà kì í ṣe àwọn tó fi ń ṣàkàbàgòkè yìí o yìí tí bàbá fi hàn wá nìyẹn. Ibẹ̀ lèmi dẹ̀ ti dúró sí. Ìyẹn nípa in tó múnú mi dòdò pé gbogbo àwọn fásán wọn yẹn yàtọ̀ sí fásán bàbá wa Wòzẹ́m ti Paul gbogbo àwọn fásán gbogbo náà ni wọ́n kó ọlọ́pàá kó kankan wá sí Mòwe ní òde sí ilé. Mo ti wọgbó lọ màá fi nọ́mbà tí wọ́n lè máa fi gẹ̀ẹ́tì mi ní ìsìn màá fi sórí mẹ́díà tí wọ́n bá fẹ́ invite mi okun tán bá fẹ́ kí wọ́n lè wá kí wọ́n jẹ́ kí n mọ àkókò torí pé èkíní ìwé gbogbo tán bá mú wá ẹ̀tọ́ ni ayé àtọ̀run ní kí n gbà kí n kà á sí gbogbo àwọn ọmọ Ọlọ́run létí lẹ́ẹ̀mẹ́sàn-án
lórí mídíà kó wà safe for life. Kí gbogbo àwọn èèyàn wá béèrè lọ́jọ́ ọ̀la lọ́wọ́ àwọn ọmọ tó ń bọ̀ pé kí ni máàní gangan tẹ̀ ń bá àwọn olórí wa sọ. Torí ìjà tí wọ́n bá mi jà ní ìsìn wọn ní ọ̀pọ̀lọpọ̀ wọn ní mo sọ blasphemous fún wọn. Tí a bá wo ìwé Psalm 106 verses 32 to 33 Psalm 106 verses 32 to 33 ó wí pé wọ́n sì bí i nínú pẹ̀lú níbi omi ìjà bẹ́ẹ̀ ni ó burú fún Mósè nítorí wọn nítorí wọ́n mú ẹ̀mí rẹ̀ bínú bẹ́ẹ̀ ni ó fi ẹnu rẹ̀ sọ ọ̀rọ̀ àyẹ bá sì blasphemous. Àwọn olóṣèlú tó bí mi inú ni mo fi sọ̀rọ̀ àyẹ sí wọn. Tí wọn ò bá dẹ̀ dáwọ́ láti disgrace ìjọ CAC èmi náà ò ní dáwọ́ láti máa disgrace wọn. Anywhere tán bá fẹ́ gbé mi lọ mo ṣetán pẹ̀lú wọn. They must stop disgracing the great mission. Inú mi dùn nígbà tí mo gbọ́ pé àwọn fásán mẹ́tẹ̀ẹ̀ta dìde wọ́n mú ìwé wá. Ìtó bà mí nínú jẹ́ jù ni pé mi ò rí ìwé wọn, mi ò rí wọn. Wọn ò bá dẹ̀ ti ìfọ́ọ̀mù mi tẹ́lẹ̀ kí wọ́n tó jẹ́ kí n mọ̀. Máa fún ara mi lọ gbà. These are the one. Nípa ti wọn. Ayọ̀ tí mo dẹ̀ tún ní ni pé ọjọ́ keje oṣù kẹwàá ọdún 2004 lọ́lọ́run gbé mi dìde nínú ìjọ lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ bàbá mi wòlíì Èsíkáyọ̀ Olúbóyè Ọládèjì ọjọ́ keje yẹn ni. Ìgbà tí mo dẹ̀ máa rí ìtàn Àpọ́sù Babalọ́lá ọjọ́ kẹsàn-án lọ́lọ́run gbé dìde oṣù kẹwàá. So Babalọ́lá náà lọ sí ẹ̀wọ̀n ní Benin ní Edo State now nítorí ìjọ CAC. Èmi náà ṣe tán láti jẹ́ the second apostle that go to prison or go to police station through the issue of crisis in Christ Apostolic Church. I want to stand as that hero. I must make it. Lágbára Ọlọ́run lórúkọ ni tó ní ayé àtọ̀run. The Lord will do it. Wọ́n ti rí kankan. I will continue with what I'm doing for them until they stop men in this Christ Apostolic Church, our great mission. Ètò múnú mi dùn nìyẹn. Ká ní mo rí wọn tí wọ́n ti jẹ́ kí n mà ní. Bí ó bá dẹ̀ jẹ́ ilé mi ní Ìbàdàn ní behind Ayéfẹ́lẹ́ radio station, màá fún wọn nọ́mbà ìyàwó mi. Tá bá ti pè, màá wá gba ìwé tán bá fẹ́ fún mi. Ìyẹn that is number one. Mo gbọ́dọ̀ ibi tí mo bá iṣẹ́ dé mi ò gbọ́dọ̀ sọ pé mo tó fẹ́ padà sẹ́yìn látọdún 6 tí mo dẹ̀ ń bá wọn fà tán àdẹ̀ borí mi. Then God is with me. That is all. That is nípa ti àwọn ti bàbá Èsíkáyà àti àwọn tó ní àwọn tó lóko bóyá tó tọ̀ bóyá ẹ̀rọ ọ̀tún tí mo rí lónìí ni. Eléyìí nípa ti àwọn tí wọ́n ní mo sọ blasphemous fún wọn. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé èmi rí àtúnṣe ṣe. Bàbá wa Oyèlámì àti àwọn tó ní àwọn kọ̀wé wá fún mi, àwọn gbọ́lọ́pàá, àwọn gbé ìkankan wá tí wọ́n sọ bẹ́ẹ̀ tí mo gbọ́ lónìí. Ẹni bá lu aláṣẹ pé ibi tọ́lọ́run ti fẹ́ ṣèdájọ́ nìyẹn. Gbogbo àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń sọ pé a sọ blasphemous fún wọn yìí orí bàbá Olúṣèyẹ ló ń ṣèdájọ́ ló ń bá wọn jà. Àwọn èèyàn yìí pé bàbá Olúṣèyẹ ní olóògbé ni wọ́n ní awọ́pa ni wọ́n ní òkùnkùn ni. Now àwọn ti ní ọ̀nà méjìlá pín sí General Executive Council, Supreme Council. Àwọn tí wọ́n ní wọ́n jọ ọmọ Ọlọ́run ní ìgbà ẹlọ́run bàbá Oyèlámì sọ wípé life bàbá Olúṣèyẹ gbéra láti wọ mọ́tò fẹ́ wá bá bàbá Oyèlámì pé kó jọ kán parí ìjà sí. Bàbá Oyèlámì sọ pé tí bàbá Olúṣèyẹ bá gbé ẹsẹ̀ rẹ̀ kanlẹ̀ nínú aláṣẹ pé Sàpàná máa bò ṣé Sàpàná jẹ́ orúkọ Pọ́ọ̀lù àbí ti Pétérù àbí ti Jésù níbi tó le dé ńgbà náà. Ní ìgbà yẹn
àwọn supreme council tó dìde àṣírí ńlá ni mo sọ fún gbogbo èèyàn ọmọ ìjọ ṣèṣe wọ́n tó dìde káwọn supreme council nígbà yẹn wọ́n lọ gbé erelú àgbáyé wá wọ́n tó publish ẹ̀ wọ́n tà ní aláṣẹ pé I was there I bought my own wọ́n bẹ̀rẹ̀ sí tà ní aláṣẹ pé Olúṣèyẹ wà nínú ẹgbẹ́ òkùnkùn bàbá Abíárà wà nínú ẹgbẹ́ ayé bàbá Adébóyè bí inú gbogbo wọn ṣe dùn nígbà yẹn nìyẹn now àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bínú pé náà sí kí mo sì sọ fún wọn ní ìsìn tí a sọ pé wọ́n ń jà káàkiri àdàbí táwọn náà bá ti fìgbà kan sọ sí bàbá Olúṣèyẹ rí bàbá Olúṣèyẹ tí wọ́n dẹ̀ sọ pé gbogbo ìgbà yẹn ní ìsìn a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé bàbá Olúṣèyẹ àwọn ọmọ bàbá Olúṣèyẹ a sì ń rí wọn di àárọ̀ yìí both media in the Christ Apostolic and then stand still àwọn gbogbo àwọn tó bá bàbá Olúṣèyẹ jẹ́ yẹn ọmọ wọn mélòó la gbọ́ ní ìlú ẹ̀ lónìí now àwọn èèyàn tó àwọn yìí gan ló gbé wàhálà dìde wọ́n ní àwọn gbóòótọ́ dání ẹ̀yin tẹ́ gbóòótọ́ dání nísìnyí báyìí ẹ ti pín sí ọ̀nà mẹ́ta ìjọ tí bàbá Olúṣèyẹ sáìdì tewa tí bàbá Olúṣèyẹ mú dání lọ́dọ̀ bàbá ẹ̀sọ́ Ọládélé ká dúpẹ́ lọ́wọ́ bàbá ẹ̀sọ́ Ọládélé ká dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn general executive council díẹ̀ tá a fi bá wọn sọ̀rọ̀ ibẹ̀ la pè mí sí ni mo fi bá wọn sọ̀rọ̀ tí mi sì dá sí yín tẹ́lẹ̀ pé àwọn làgbà kí wọ́n ṣe àtúnṣe láti wá àti bàbá ẹ̀sọ́ Ọládélé fi sọ pé ọmọ àlè ni wọ́n pẹ́ kí wọ́n padà wá pé kò sẹ́ni tó ń lé wọn. now ẹ bínú báyìí ẹ ń jà síta jà sété gbogbo yín kóra ẹ lẹ́fẹ́ bá náà sí ìjà tí ìbá sojú òtí ẹ̀yin àgbàyà gbogbo ẹgbàyà ní I'm sorry to say that àgbàyà ní gbogbo yín ẹ̀yin fásán mẹ́ta ẹ̀gbà àgbáyé ẹ̀ ń kọ̀wé sí násírì ọmọ àná ẹ̀ ń gbé ọlọ́pàá ẹ̀ ń gbé kínní ẹ̀ lójú tì I'm sorry to say this to you people. now ẹ wà ní ipò àgbà gbogbo ilẹ̀ ṣé ìgbà náà ẹ ti pín sọ́nà mẹ́ta báyìí ẹ̀yin tẹ̀ ẹ̀ dé Olúṣèyẹ ẹ ṣáìdì tó Olúṣèyẹ tẹ̀ ní òkùnkùn yẹn ó sì wà rí main ló ṣe wà adẹ̀ ń pọ̀ sí lójoojúmọ́ ẹ̀yin pín lọ́sẹ̀ẹ̀sẹ̀ ṣe bí tí ẹ ṣe ló bí mi inú tí mo fi sọ̀rọ̀ sí ní ìsín báyìí ẹ̀yin tẹ́ tí wọ́n jà ní ìsín ọ̀pọ̀lọpọ̀ yín ní sàbíkètì ma tó bá jẹ́ pé bàbá ẹ̀sọ́ Ọládélé fẹ́ ṣe tó fẹ́ hùwà tẹ̀wò báyìí ó yẹ kí wọ́n sùn yín ni báyìí nínú ìjọ CAC nìkan ṣoṣo a ní sàbíkètì 4 tí bàbá Wòsẹ́mù ó wà ń bẹ̀ tí bàbá Wòsẹ́mù ó wà ń bẹ̀ tí bàbá Wòsẹ́mù ìyẹn wà ń bẹ̀ sàbíkètì kan tí sàbíkètì Fádà Tòsùn èyí tó jẹ́ ọ̀ríjìnà tẹ́lẹ̀ tí àwọn aláṣẹ pé tí wọ́n sọ pé tiwọn ìyẹn wà ń bẹ̀ ìyẹn wọ́n ti gba ọmọ ti gba olóòka ti gbòòka ọwọ́ ọ̀lẹ́ ti dòfófó àwa general executive council àwa ní ayédèrú sàbíkètì èyí tí ẹ̀kẹ́rin báyìí tí wọ́n ti ní sàbíkètì báyìí tí wọ́n bá ná sí ìjà tí wọ́n fẹ́ fi owó ná sí rì bóyá kíní tán lọ́wọ́ fi gba sàbíkètì fúnra wọn ní ìsín báyìí tán àti ìní sàbíkètì ní ìsín báyìí àwọn ní ìsìn báyìí bóyá sàbíkètì tí wọ́n fẹ́ lọ ṣe tọ̀run àbáyé tó bá jẹ́ lóòótọ́ ní sàbíkètì ẹ pèsèǹtì ẹ̀ tí ìbá ṣe pé ìjọba Nàìjíríà ò dúró dáadáa tí ìjọba Nàìjíríà ò dúró dáadáa nínú CAC nìkan ká ní sàbíkètì 4 ọlágbára fún sàbíkètì ẹ̀kẹ́rin náà àwọn tó tẹ̀ fẹ́ lọ ṣe báyìí ẹ ní lọ́ọ̀yà láti lè ṣe gbogbo wàhálà gẹ́gẹ́ bíi tí mo gbọ́ information tó bá jẹ́ lóòótọ́ ni o I don't know ẹ ní gbogbo ẹ̀ kí ló dé tẹ̀ lówó fi gba sàbíkètì titun sàbíkètì ti 4 nínú ìjọ kan ṣoṣo pírẹsidẹ̀ntì 4 ẹ̀dẹ̀ sọ pé 1 full 1 sepa ojú òtí yín o ojú òtí wa o gbogbo wa pátá ẹjá lọ yí padà 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 ẹ taná fún mi ẹjá lọ yí padà ẹjá lọ yí padà gbogbo wa pátá ẹjá lọ yí padà ẹjá lọ yí padà ohun tí mo ń gbìyànjú láti sọ nìyẹn ẹjá lọ yí padà ẹjá lọ yí padà gbogbo ẹtaná fún mi ẹjá lọ yí padà ohun tí mo ń gbìyànjú láti sọ fún wa nìyẹn if this message is not complete I will still come back and do the needful
I still come back and do the needful. Ẹja ló yí padà. Now gbogbo wa pátá ẹ̀ ń bá Násìrì fà. Tó bá jẹ́ lóòótọ́ ni o, ìyẹn nípa ti fabricate. Ìyẹn nípa ti fabricate. Àwọn tí mo bá wa sọ nípa ti ìyẹn ìyẹn. Now ní ìsín a ní fabricate mẹ́rin, president mẹ́rin. Adẹ̀jẹ́ one for one shekel. Ẹ ti gbàgbé gbogbo ohun tí ẹ ṣe nígbà bàbá Olúṣèyẹ. So àwọn kan tí mo fẹ́ bá àwọn olórí wa sọ nìyẹn. Ìyẹn nípa ti àwọn olórí wa. Ìyẹn nípa ti àwọn olórí wa níjọ CAC. Ìyẹn nípa ti àwọn olórí wa. Kí ẹ yé rò pé bóyá ẹ lè intimidate mi kò possible. Kò sóko tẹ́ ẹ lè ṣe. Bí ẹ bá ṣe dáadáa, ohun mẹ́ta ló dẹ̀ wà kò sàn fún ìmọ̀ àpẹẹrẹ. Èkíní, báwo lọ́jọ́ ọ̀la ìjọ ẹ ṣe fẹ́ rí àwọn ọmọ tó ń bọ̀. Èkejì, ìgbà tẹ́ bá parí báyìí lẹ̀ ní ti fẹ́ rí. Ẹ̀kẹta, báwo ni iṣẹ́ rere táwọn bàbá ńlá wa ṣe, báwo ló ṣe fẹ́ rí. These are the issues tó mọ wà kò sàn nípa ẹ̀. Mi ò ní issue pẹ̀lú anybody yín. I have no any issue with you. But ẹ tún ìjọ ẹ ṣe. Ẹ tún ìjọ ẹ ṣe. Eléyìí tí àwọn bàbá wa àti ọ̀pọ̀lọpọ̀ àṣírí wọn tí wọ́n fi ń ba ìjọ jẹ́. That is all. Finally, eléyìí tí àṣẹ òní, mo fẹ́ kí wòlíì àṣẹ òní kó gbọ́ mẹ́sẹ̀gì dáadáa kí a lè jẹ́ kó gbé ọ̀dọ̀ wọn. Kí n tó sọ ti àṣẹ òní, Bembeyeke TV àti Fásùgbà àti àwọn wòlíì rẹ̀ tí wọ́n ní mò ń sọ ìhà ẹ̀rù. Mi ò lè dá yín lóhùn. Number one, Bembeyeke TV, ọmọ Ọlọ́run ni. Ó dẹ̀ ti wá sọ́dọ̀ mi bí ẹ̀ẹ̀mejì ẹ̀mẹ́ta. Ó dẹ̀ ti kọ̀nfáàmù mi ìgbà tó wá mo dẹ̀ wà lórí platform ẹ̀. So tí wòlíì kan bá ṣẹ̀ṣẹ̀ sọ pé torí òun fẹ́ jẹun, òun wá ń jẹ olùdásílẹ̀ kan níjọ CAC tó wá ń bà mí jẹ́ nínú TV rẹ̀, òun ló mọ̀. I will not condemn him. Ṣùgbọ́n tí mo kà fẹ́ sọ fún Bembeyeke TV ni wípé kí Bembeyeke TV kó lọ ṣe àtúnṣe. Ó mọ̀ pé ìràwọ̀ àgbáyé lòun. Tí ẹnikẹ́ni bá fẹ́ wá sórí prógráàmù ẹ̀ kí láti ta ara tó bá ti máa kàbùkù anybody kó má gbé sórí prógráàmù ẹ̀. Mo advice ẹ̀ lò torí mo rántí ìgbà tí mo lọ gbalé fún ní ìfẹsọ̀ kan káàkiri nígbà náà. But ẹnikẹ́ni tó bá ti fẹ́ ṣe ohun tóun lórí mídíà kó bá òkun YouTube fún kó lọ sí lórí tiẹ̀ fún ara rẹ̀. Kó má fi tiẹ̀ ní kó má jẹ́ nìkan kan fi tiẹ̀ kó bá òun. Ìyẹn advice tí mo lè fún Fásùgbà Bembeyeke TV. That is advice for him. Kó lọ ṣe. Ẹnikẹ́ni ló lè wá sórí afẹ́ tó lè so tóun. That is all. Kó lọ ṣe yẹn. Ìyẹn tó ti Bembeyeke TV. Torí ohun gbogbo tí gbogbo àwa wòlíì ìránṣẹ́ Ọlọ́run ń bára wá jà fún ló bá pẹ́ àṣírí máa tú. Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́. Ọlọ́run ló mẹni tó ṣe. Ní ìdẹ̀pẹ̀ láwọn wòlíì tó jẹ́ pé yóò máa sọ àsọtẹ́lẹ̀ ohun tó ti ń ṣẹlẹ̀ ní àtẹ̀yìnwá. Gbogbo ohun tí Olúwa rán mi láti sọ kó lọ wò. Ìyẹn nípa tẹ. Eléyìí fún ti àṣẹ òní. Mo fẹ́ kí àwọn ọmọ Ọlọ́run kí wọ́n bá mi jẹ́ kí àṣẹ òní ó rí mẹ́sẹ̀gì. Mo fẹ́ pe àkíyèsí àṣẹ òní sí àṣìṣe mẹ́ta tí àṣẹ òní ṣe tí mo dẹ̀ fẹ́ kí gbogbo àwọn ọmọ Ọlọ́run kí wọ́n wo àṣìṣe yẹn. Bóyá tòótọ́ ni, bóyá irọ́ ni. Àṣìṣe àkọ́kọ́, ó jẹ́ ìkàbùkù fún ìjọ Àpọ́sítélì Kristi. Ó jẹ́ ìkàbùkù fún gbogbo àwọn ọmọ Ọlọ́run nínú ìjọ yẹn. Ó jẹ́ ìkàbùkù fún generation yìí. Ó jẹ́ ìkàbùkù fún bàbá mi wòlíì Èsíkáyà Olúbóyè Ọládèjì.
kí ohun tí mo fẹ́ sọ yìí àṣìṣe àkọ́kọ́ tí àṣẹ òní ṣe wòlíì àṣẹ mi. Kí ẹ fẹ́ bá ènìyàn sọ̀rọ̀ nípa general evangelist bàbá gbogbo wa, kí ẹ wá tàjà àwòrán èmi àti bàbá Hesekiah sórí screen, is a disgraceful disrespect the standard, the position of Apostle Ayo Babalola, our general evangelist Hesekiah Olúbóyèládé. Ẹ lè má rí bẹ́ẹ̀ kí ẹ fẹ́ bá èmi àti ẹ sọ̀rọ̀. Tí ẹ bá fẹ́ bá mi ẹ disagree pẹ̀lú ohun tí mo ṣe ni ẹ ní right láti tàjà àwòrán mi tó bá jẹ́ bẹ́ẹ̀ lóhùn mi. Torí wòlíì tí ẹ jẹ́ àwọn wòlíì blogger ló máa ń tàjà àwòrán. Àwọn blogger ló ń tàjà, ó lè rí mi láyé mi kí wá tàjà àwòrán. But blogger ló máa ń tàjà àwòrán. Tó o bá ti jẹ́ wòlíì blogger wà á tàjà àwòrán àwọn èèyàn. But tó o bá dẹ̀ fẹ́ tàjà àwòrán mi, kò nídìí kó tàjà àwòrán èmi àti bàbá Hesekiah papọ̀. Ìlà oòrùn jìnnà sí ìwọ̀. Kó o fẹ́ bá president sọ̀rọ̀, kó o fẹ́ bá chairman local government sọ̀rọ̀, kí o wá lọ máa tàjà àwòrán òun àti president. Respect ipò bàbá. Láíláí respect ipò yẹn. Mo gbà ọ́ nímọ̀ràn, another time ẹ má ṣe àṣìṣe yẹn. Àṣìṣe ńlá ni. Ẹ pé àwọn ènìyàn kí wọ́n bẹ̀bẹ̀ ní kí mo sọ yìí lọ́wọ́ wọn. Àṣìṣe burúkú ni láti máa tàjà èmi àti bàbá mi Hesekiah. Ìlà oòrùn jìnnà sí ìwọ̀. Ìlà oòrùn jìnnà sí ìwọ̀ rárá, ó jìnnà sí ìwọ̀. Ó jìnnà sí ìwọ̀. Ẹ disgrace ààyè bàbá. Tó bá jẹ́ lóòótọ́ ọmọ ni tẹ́ ẹ sọ máa ẹ disgrace ààyè yẹn. Ẹ lọ withdraw láti ṣe ìtàn. Tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ tàjà àwòrán. Ẹ disagree pẹ̀lú mi ni which is good. Èmi àtẹ̀yìn lè disagree pẹ̀lú ìjọsìn mi. Bá mi sọ̀rọ̀ direct. Má gbé àwòrán àwọn bàbá pẹ̀lú mi. Wọ́n dàgbà. Wọ́n dẹ̀ wà ní ipò àgbà. Èyí tí mo dẹ̀ ń bá wọn sọ ó yàtọ̀ sí ohun tẹ́yìn ní sọ́kàn. That is all. Ìgbẹ̀yìn wọn lè ní sọ sí. Àti ìgbẹ̀yìn joy. Àti iṣẹ́ rere àwọn bàbá ńlá wa tó ti sùn. Ó tán. Ìyẹn àṣìṣe àkọ́kọ́ ẹ correct ibẹ̀. Ẹ má jẹ́ kó repeat ara ẹ̀ mọ́. Àṣìṣe ìkejì tí bàbá Hesekiah bá sick, ádà èmi àbí ẹnikẹ́ni tí wọ́n bá sọ̀rọ̀ wípé bàbá sick lórí media, àṣìṣe ni fún ẹ̀yin láti wá confirm pé lóòótọ́ ni bàbá sick. Ìṣe ẹni tí ò gbà bẹ́ẹ̀ kọkọjá ló ṣe bẹ́ẹ̀. Èmi tí mo wà yìí nígbà tí mo gba ìwẹ̀ ìjọ Apostle Kristi Olúwa ní kí n gba ìwẹ̀ ọdún mẹ́ta, tí mo gba ìwẹ̀ ọdún mẹ́ta tán ní oṣù márùn-ún sí ọ̀tá mi fọ́ ìtòsí ọdún mẹ́ta sẹ́ẹ̀tì mẹ́rin. Ìjọ mi sọ pé àwọn gbọ́ fẹ́rẹ́fẹ́rẹ́ àtàwọn èèyàn pé mo sick. Nígbà àwọn pásọ̀ tó wà lábẹ́ mi, àwọn ìránṣẹ́ Ọlọ́run lábẹ́ mi, gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí mo kọ́ wọn, wọ́n bẹ̀ sọ pé kò sí tó jọ bẹ́ẹ̀ pé bàbá kàárẹ̀ ìṣèlú pé tí wọ́n gbọ́ yẹn pé kò sí kankan bẹ̀ pé dáàbì ní ìdàtúrẹ̀ ìṣèlú. Wọ́n dispose ẹ̀ fẹ́ ẹ̀dá àlàyé. Nígbà tó tún yá ìjọ tó gbéra, wọ́n fẹ́ lọ wo mí lọ hospital. Immediately àwọn ìránṣẹ́ Ọlọ́run, àwọn ọmọ Ọlọ́run tí wọ́n láti transfer mi kúrò níbi tí mo wà kí wọ́n má lè rí kí wọ́n má lè bá mi bẹ̀. Because he is a public man, nǹkan kíkan la lè gbọ́ sí. Kì í wá ṣe bí tọmọ Ọlọ́run gangan kó wá jáde wá sórí media kó wá sọ pé nítòótọ́ bàbá sick ni ó dẹ̀ tọ́jú ara. Ó ní agbára. Ó ní agbára. Ó ní agbára. Ó lè wá sórí media tó bá gbọ́n tí mo ṣe tí ò like, ó lè condemn mi, ó lè ṣe ń tù. But kó wá tẹnu ẹ sọ pé kó wá confirm ó wà ní ìpele ni tí ò la bẹ́ẹ̀ kọkọjá. Àti pé ìgbà tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ojúlówó ọmọ bàbá Hesekiah tí ó bí gangan nínú aginjù, ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀yin tẹ́ ẹ fẹ́ fi bàbá gòkè tẹ́ ẹ fẹ́ fi ṣàkàbà yìí ẹ ti lé gbogbo wọn lọ. Àwọn tó dẹ̀ kù bí àwọn bàbá Olókọ́ba, àwọn bàbá Mákindé àbí gbogbo àwọn tó kù gbogbo wọn kàkà kí wọ́n ṣe kan wọ́n rí pé wọ́n ní ìmọ̀ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ gbọ́ tí wọ́n sọ ẹlòmíì mo rí nínú mítì mọ̀ gbọ́ nínú mítì pé wọ́n sọ pé
gbogbo ohun tí Násìrì sọ ká máa praise pé ó lè ṣèṣì ló fẹ́ mu nínú ìjọba ẹ̀. I hear a lot of things ní Ìbàdàn pé wọ́n ń pray fún mi. Lóòótọ́ I need prayers torí àwọn wọ̀nyẹn kì í ṣe pé wọ́n wá fi bàbá powó orí mídíà. So àṣìṣe ni láti wá confam sickness bàbá láti ẹnu ẹ torí wọ́n ní ọ̀rọ̀ tọ́lọ́gbọ́n bá sọ ẹnu aṣiwèrè láti gbọ́. Àṣìṣe ni ní ìgbà míì ẹ correct ara yín. Àṣìṣe ẹ̀kẹta òun ni tí ẹ bá dẹ̀ wá wò ó níbi tẹ́ ti wá confam yẹn tí ẹ ní mo sọ̀rọ̀ bàbá tí ẹ bá wò ó níbẹ̀ ẹ rí i pé títí di àárọ̀ yìí kí n tó delete message wọn yẹn títí di àárọ̀ yìí èèyàn tó view rẹ̀ lọ́dọ̀ mi àwọn 3,000 bíi 3,000 kìíní 70 ló bí bọ̀ lọ́dọ̀ yín èèyàn 80,000 ló bọ́ látẹnu yín. Ta ló wá expose bàbá jù láàrin ìmọ̀ àtẹ̀yìn? Ẹ̀yin sọ fún èèyàn 80,000 tèmi sọ fún èèyàn 3,000. Tí sọ tèmi mo dẹ̀ pa etí ọ̀rọ̀ ni ẹ̀yin gangan lẹ wá là mọ́lẹ̀ ẹ correct ara yín. Ẹ má torí pé bàbá fẹ́ máa ra yín lọ ìsọjí jẹun torí kẹ́ ẹ lè máa lọ ìsọjí láti máa jẹun láti fi bàbá sí àkàbà kẹ́ wá máa mọ̀lẹ́sì kò sí sàn ọmọ ní àyè bàbá. Ìyẹn àṣìṣe kejì. Àṣìṣe kẹta òun ni láti lọ sórí mídíà láì gba àṣẹ bàbá. It is good but the program àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe yẹn gẹ́gẹ́ bí ìgbà tí mo fẹ̀mí wò bàbá ò authorize ẹ̀. Mo sọ lè fún gbogbo wa àìmọye kan míì táwọn àwọn pásọ̀ ọ̀dọ̀ mi fẹ́ máa jáde máa sọ̀rọ̀ tá bá ti wá bá wọn ní kò ní wọ́n disagree pẹ̀lú mi ni ẹ má dání kàkà lóhùn. Bàbá ò authorize ẹ̀. You do it in order to use bàbá as a ladder in order to make sure you want favour from daddy láti fi torí àwọn ìsọjí kankan pé o fẹ́ ká lè gbé ọ sí revivalist kankan that is all your intention. Èmi ò dẹ̀ wà fún oúnjẹ ọ̀tà yìí bàbá ti pè mí rí bóun ṣe mú alọ́kàkiri lòun fẹ́ máa mú mi káàkiri but I disagree. Olúwa dẹ̀ sọ pé kò sọ́nà bẹ́ẹ̀ pé kò sọ́nà. Èmi ni mo ní ṣèèṣì this time around tó bá jẹ́ pé mo fẹ́ fi ṣèèṣì jẹun bẹ́yẹn náà tó fẹ́ tó wá fi jẹun yẹn but it is well. Èyí àwọn àṣìṣe tí ẹ ṣe gbogbo wa ni mo dẹ̀ fẹ́ jẹ́ kó correct bẹ̀yẹn. Tí ẹ bá tẹ́nìkankan bá ń bá àwọn olórí wa sọ̀rọ̀ ẹ má tàjà àwòrán àwọn aláṣẹ wa pẹ̀lú ẹni yẹn ẹ tàjà àwòrán ẹnìkan yẹn kẹ́ ẹ bá sọ̀rọ̀ Olúwa yóò wà pẹ̀lú yín o ẹ ní ṣubú dààmú o Ọlọ́run á mú wa délé o. Eléyìí kì í ṣe ọ̀rọ̀ àṣìṣe. Mo fẹ́ bi ọ́ léèrè béèrè gẹ́gẹ́ bí n tí ẹ̀mí Ọlọ́run fi sọ́kàn mi àti àwọn nǹkan tí àwọn àyànfẹ́ ní kí n bi yín. Number one, bàbá wa àṣẹ òní. Ọjọ́ wo ni Ọlọ́run pè ọ́ sí iṣẹ́ Olúwa? Tí o bá ti lè dáhùn ìbéèrè bíi méje tí mo fẹ́ béèrè jẹ́ wòlíì Ọlọ́run ọ̀gá ògo ni ẹ. Màá dẹ̀ bá yín sọ̀rọ̀ torí o ní mi ò gbé fóònù ẹ. Number one, ọjọ́ wo ni Ọlọ́run pè ọ́? Torí wọ́n ti sọ pé tí n bá ti bi ọ́ léèrè dé ìwọ̀n pé wàá wá láti wá jà láti ta gbogbo ọ̀rọ̀ pé o ò ní lè dá mi lóhùn. Sẹ́ẹ̀mọ̀ Bíbélì sọ pé wọ́n sì sọ gbogbo rẹ̀ di ariwo nígbà tá a mú Jésù. Mi ò fẹ́ jẹ́ kẹ́ ẹ sọ di ariwo ẹ kà dá mi lóhùn àwọn ìbéèrè wọ̀nyẹn. Number one, àṣẹ òní. Ọjọ́ wo ni Ọlọ́run pè yín sí iṣẹ́ Olúwa? Oṣù wo? Ọ̀sẹ̀ wo? Number one. Number two, ìbéèrè kejì. Láti ọ̀dọ̀ ta ni lọ́dọ̀ ta ni ẹ là kọjá láti ṣiṣẹ́ Olúwa kó tó di pé ẹ di olùdásílẹ̀? Torí èmi nìsín mo la ọ̀dọ̀ bàbá Adélékè kọjá orí mi kọyà, mo lọ ọ̀dọ̀ bàbá Báṣayé kọjá, mo lọ ọ̀dọ̀ bàbá Olúyẹmí kọjá, mo dẹ̀
láọ̀dọ̀ bàbá Ayọ̀wá kọjá ni mo wà bí àárọ̀ tí mo dúró kó tó di àkókò. Ìyẹn èkíní, mo la ọ̀dọ̀ àwọn olórí kọjá. Ọ̀dọ̀ talẹ̀ là kọjá kí ẹ tó dá ìjọ sílẹ̀. Number 3, district, zone, DCC, region wo lẹ wà. Ó dá orúkọ ẹni tí bàbá mi Wòlíì Hesekiah fi ṣe àkàbà gòkè bí ẹ̀yin ṣe ń lò wọ́n láti gbé àkàbà láti gòkè kárí ayé yìí. So ìyẹn ẹ̀karùn-ún. Ẹ̀kẹfà, mo fẹ́ kí o yọ bàbá Wòlíì Hesekiah kúrò láàárín ọ̀rọ̀ ẹ̀mí àtiwọ́. Tí o bá fẹ́ bá mi jà àbí o fẹ́ sọ̀rọ̀ sí mi, ẹ kọ ìwé sí mi, kẹ ránṣẹ́ sí mi. Bàbá ni Wòlíì Hesekiah jẹ́, ẹ má jà stay lórúkọ wọn, ẹ má jà borúkọ wọn jẹ́, ẹ já protect orúkọ wọn gẹ́gẹ́ bí bàbá gbogbo wa nínú ìjọ yìí. Number 6, gbogbo àwọn tí you are not expecting anybody. Okay. So gbogbo àwọn tó ṣáájú number 6, gbogbo àwọn tó ṣáájú sóhun tó ṣe yìí ló padà dálẹ̀ bàbá. Gbogbo wọn ló padà dálẹ̀ bàbá. Sí ẹ̀yin náà, mo fún ẹ ní ọdún díẹ̀, mo mọ̀ pé gbogbo àwa wòlíì ló padà ṣe bàbá ní táwa padà dá bàbá, ká padà dálẹ̀ bàbá. And I believe àwọn náà sì tún máa padà dálẹ̀ bàbá. Mo mọ̀, gbogbo wọ̀nyí mo mọ̀. Number 7 béèrè mi tí mo fẹ́ kẹ́ ẹ dáhùn, ẹ má jà, ẹ má bínú, ẹ̀ka dáhùn lẹ́ẹ̀kankan tẹ́ bá ti rí mẹ́sẹ̀gì yìí. Mo fẹ́ kí o búra níwájú mídíà àti níwájú ìjọ àti níwájú ìyàwó rẹ pé ní ọjọ́ tí mo ti wọnú ìgbéyàwó pẹ̀lú rẹ o, mi ò dalẹ̀ ìgbéyàwó rí o. Tí o bá ti lè ṣe nǹkan méje ìgbẹ́ wòlíì ni ẹ́. Tí o bá tiẹ̀ máa pariwo tí o jà, don't fall. Bọ̀ kọ́kọ́ dá àwọn ìbéèrè méje pẹ̀lú ọmọ Ọlọ́run ní ìkàkà. Ìgbà gbogbo àgbáyé gbọ́dọ̀ mọ̀ pé wòlíì Ọlọ́run ni. So ìyẹn nípa ìbéèrè mi. Ní conclusion mi sí yín, bàbá àṣẹ òní. Ẹni mi ò gbé fóònù yín, mi ò lè gbé fóònù yín. Kí ni ìdí tí mi ò lè fi gbé fóònù yín? Èkíní, mi ò mọ̀ yín ní Kénáánì. Tí mo bá ṣẹ̀ṣẹ̀ mọ̀ yín ní ìsín o, ọ̀dọ̀ bàbá wa prophet tó sọ pé Olúwa ní kó ń fi olùbàdàn sí bàbá yẹn, òun ni mo ṣẹ̀ gbórúkọ yín lọ́dún tó kọjá ní ìmẹ́ni tó jẹ́ àṣẹ ọ̀run. Àṣẹ mẹ́ta ni mo mọ̀, àṣẹ àná, àṣẹ òní àti àṣẹ ayérayé, wíṣì bàbá ọmọ ẹ̀mí mọ́ ní ìmọ̀ àṣẹ òní nìkan. Àṣẹ òní tí ò lásàná, tí ò ní tọ̀la, tí ò ní tayérayé tó ní ìmọ̀. So ibi tí mo ti kọ́ gbórúkọ yín nìyẹn. Tí mo bá dẹ̀ rí mẹ́sẹ̀gì àwọn ọmọ bàbá lónìí tí mo mọ̀ pé ọmọ Kénáánì ni wọ́n, màá gbé fóònù wọn. No matter kankan tí wọ́n bá fẹ́ sọ, màá listen sí, màá dẹ̀ respond ní tó fà. But ẹ̀yin, ó máa rí dípù fún mi láti máa bá yín sọ̀rọ̀ lórí media without know you. Mi ò mọ̀ yín, báwo ni mo ti máa bá yín sọ̀rọ̀? And èkejì tí mi ò lè fi gbé fóònù yín ni pé olùdásílẹ̀ ni yín. Mi ò dẹ̀ ní ìgbà tí máa bọ́ olùdásílẹ̀ sọ̀rọ̀ nínú ṣéèṣì. Ẹ̀kẹta tí mi ò fi gbé fóònù yín ní ọjọ́ tí ẹ̀ ń pè, mo wà nínú àdúrà. Ìran tí mo rí nígbà tí fóònù yín rìn jù, mo rí ìgalà, ẹran ìgalà tó fi ẹnu já ewé káàkiri tó dẹ̀ gbé bíbélì sí orí. So ìran burúkú tí mo rí nígbà tí ò ń pè nípa kọ́ọ̀lù yín kò lè fún mi lórí ọ̀fẹ́ láti gbé fóònù yín. So tó bá jẹ́ pé mo rí ìran bẹ́ẹ̀ ṣe ń pè yẹn, tí mo rí pé ìmọ́lẹ̀ àbí kankan, ní tí mo rí yẹn ìtumọ̀ rẹ̀ nítẹ̀lú ó pọ̀ pé ẹni tó ń pè ìgbé ayé rẹ̀ o, ìgbé ayé rẹ̀, ìgbé ayé rẹ̀. So mi ò dẹ̀ mọ̀ yín ní. The revelation I said does not allow me to pick your phone. Níwájú ọba àwọn ọba, àwọn nǹkan tí mo fẹ́ bá yín sọ,
nìyẹn. Mo lè fẹ́ bá yín sọ̀rọ̀ finally. Mo fẹ́ kẹ́ ẹ lọ béèrè ìtàn bàbá Ìsáyà. Bàbá Ìsáyà ò fi èèyàn gòkè o. Ní 2004 tí mo ti wọnú ìrìnàjò ìran yẹn, tí ẹ bá lọ sí Olúṣọyè, tí ẹ bá lọ sí ẹni bá láyà, ẹ mà pé ìkankan wà o. Bàbá Ìsáyà ò fi èèyàn gòkè o. Ṣé èsì ló ajá kí bàbá Ìsáyà o? Ṣé èsì ló ajá kí ẹ lọ́wọ́ wa o? Bàbá Ìsáyà ti ṣe ìsọjí títí Òṣùmàrè máa dúró sórí wa ní èrè òjá máa rọ̀ báyà máa rọ̀ báyà. Wòlíì Ọlọ́run ni o. Ó lè wàá di èmi bá kí sí èsì tí ó ti sọ́ di wòlíì sí èsì òsì gbọ́n. Bàbá Ìsáyà ò fi èèyàn gòkè o. Gbogbo ẹlẹ̀ ní mọ́ mi ò bẹ̀rẹ̀ mi ò lè respond di ọ̀nà tí bàbá Ìsáyà fi hàn wá. Ọ̀nà ká máa wọ́gbó kiri ká máa wá Ọlọ́run ni. Kì í ṣe ká máa wá èèyàn àbí ká máa wá orí mídíà. Tí ìbá ṣe ohun tí mo gbọ́ ní ìsín lénìí pé ó kó àwọn èèyàn bóyá lóòótọ́ bóyá lọ́wọ́ àti gbogbo tí mo gbọ́ pé àwọn ṣe I will not come to media. Kò sí tó kàn mí kan mídíà. Mo lè pa fóònù lódìdí oṣù kan kí n máa wọgbó lọ káàkiri. Ìtú wọn fi lé wa lọ́wọ́ nígbà yẹn nìyẹn. Kì í ṣe lè tẹ̀yìn wọrí mídíà lójoojúmọ́ ẹ̀. No, I will never. Mi ò ní kúrò ní ìpìlẹ̀ tó fi hàn mí. I will never. I should stand to that foundation. Èmi ń sẹ́yìn. So yẹ ọ̀pọ̀lọpọ̀ kan tẹ́ ẹ̀dẹ̀ rí tẹ́ fi ń sọ síbí sọ sọ́run. Ẹ̀mí skóòtù mi ni kì í ṣe ohun tó wà nù mí ló wà nù gbogbo yín. Bí bàbá Ìsáyà ṣe ní parí ẹ̀, bí àwọn kan ṣe ń parí ẹ̀. Àti gbogbo àwọn olórí. Àtẹ́bádẹ̀rí ìgbà tí bàbá Ìsáyà ti débẹ̀ bàbá Abíára ni mo bá sọ̀rọ̀ àti bàbá Akínọ̀sún nígbà tí wọn àṣẹyìn òde sí lọ́wọ́ wọn ní ìbá wọn sọ̀rọ̀ mọ́. Ẹ̀yin báyìí ló àwọn tó wà ń bẹ̀ tí wọn ò bá sí lórí ibẹ̀ lónìí ní ẹnikẹ́ni tó bá ti wà nípa àṣẹ sí èsì lónìí I will not talk to him again. But tẹ́ bá sì wà ń bẹ̀ lè wà ní ipò aláṣẹ kẹ́ ní ẹ fẹ́ jọ láìpò òkè bọ̀tì ẹ̀gbin àtàrí fún bẹ̀ pé ẹ̀ ní pin. Láti ìgbà tí Tinubu ti di federal Nàìjíríà bá tó ti di president gbogbo ayé ló ń sọ̀rọ̀ sí. Ó sọ títí ó ní everything I do that they abuse me. That's all. Ní ojú àwa tá a wà ní ìsàlẹ̀ a máa ráwọn tó wà lókè bíi pé wọn ò máa ń ṣe ni. But lójú àwa tí àwọn tó wà lókè adìyẹ wọn gbìyànjú ìwù ni òjì á mọ̀. Ọlọ́run tó ní ayé àtọ̀run á lè kì wọ́n mú á jẹ́ kí wọ́n lè rí ṣe. Èyí tí à ń béè lọ́wọ́ wọn unity àti ìṣọ̀kan ìjọ yìí á jẹ́ kí wọ́n lè rí ṣe. Wọ́n ní òórí ìjọ òórí tó bàjẹ́ nínú ìjọ. Bó ló ṣe máa rí nígbà tó jẹ́ pé ó wá fẹ́ èèyàn gòkè ń bẹ̀lẹ́ ò lọ gbàdúrà kọ́ náà ṣe lójú ìran ẹ̀mí. Kókó oríran Ọlọ́run. Ìjọ ní pẹ́sidẹ̀ntì 4 adẹ̀jẹ́ wọ́n fọ wá ṣẹfà olóòrí kó bàjẹ́ olóòrí ìkankan tó bàjẹ́ ó lè rí tó bàjẹ́ náà. It is well with you. Ọlọ́run tó ti gbé ẹ dìde láti máa lọ́mọ bàbá Ìsáyà kó lè fi ẹ́ máa ṣe ìsọjí kẹ́lẹ̀ máa ṣe ìsọjí jẹun káàkiri. Ọlọ́run yẹn yóò ràn ọ́ lọ́wọ́ o. Ẹ pọ̀ sí o. Oúnjẹ ìgbà tó ti jẹ́ pé oúnjẹ lẹ olú ọ̀fọ̀ àfi bàbá Ìsáyà gun ṣàkàbà. Ìgbà tó ti dé yẹn ni ìgbé ayé tó gbà ní sí èsì ìpè ẹ nìyẹn. Ọlọ́run yóò máa fọ́ ẹ ṣe. Torí a ti gbọ́ oríṣiríṣi nípa yín wípé ẹ lé níjọ́lá kìíní ni tí bàbá lè máa rán ẹ káàkiri. Sẹ́mi tí ikú bàbá ṣé ó jẹ́ àlàáfíà fún mi tó ta rẹ̀ bá kú? Kí ni àǹfààní mi ń bẹ? Kí ni àǹfààní mi ń bẹ? Láti sọ tí mo fẹ́ bá ẹ sọ nìyẹn. Sáyọ̀ ló jẹ́ fún mi ni. At least gbogbo ìgbà tí bàbá sì wà pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run gbogbo wa pátá tó ń wógbó káàkiri kò sí ìkìrí náà. Bàbá ò sí ìkìrí náà. Ṣebí ìgbà tó bọ́ sọ́wọ́ gbogbo ẹ̀yìn tẹ́ bá fi ń jẹun lẹ́ẹ̀kọ́ náà ti kọ́ta rẹ̀ lè ṣubú kẹ́yìn náà lè gbàjọba. Ọlọ́run ò dẹ̀ ní fún gbogbo yín ṣe lágbára ẹni tó láyé àtọ̀run. Gbogbo àtúnṣe tó bá yẹ kó ṣe Ọlọ́run yóò ràn án lọ́wọ́ láti ṣe. Ìgbà tí ẹ̀yí Ọlọ́run máa dá sọ̀rọ̀ sí èsì. Ó tún burú jù báyìí lọ. Gbogbo àdúrà wa ní rere fún ìjọ yẹn ó máa wá sí ìmúṣẹ. A ti gbà wá ti jìyà sẹ́yìn. So we thank God for your life. My name remain the same. Tẹ́ bá fẹ́ nọ́mbà ìyàwó mi màá pe nọ́mbà ìyàwó mi fún yín bá mi gbé fóònù yẹn fún mi gbé fóònù yẹn fún mi ẹ tẹ́sì sí nọ́mbà ìyàwó mi tẹ́ bá ti pè mí
màá wá gba fóònù màá wá gba ìwé tẹ́ bá fẹ́ fún mi ní Ìbàdàn I will come and take it there I will come and take it there ẹ jẹ́ kí n fún yín ní nọ́mbà ìyàwó mi tẹ́ ẹ bá rí tèmi pè ẹ́ rí tìyàwó mi pè that's all náà wà pẹ̀lú yín ẹ má bínú o let me give you my number mi bẹ́ẹ̀rùn kí ni a máa bẹ̀rùn ẹ̀rùn wo ni mo fẹ́ bẹ̀rù gbà pẹ̀lú ní àwọn kí ló kà nípa ọdún. Ẹ kọ nọ́mbà ìyàwó mi sílẹ̀ tẹ́ ẹ bá pè mí tẹ́ ẹ bá rí mi pè ẹ tẹ́ ẹ sí nọ́mbà ìyàwó 070 8241 1838 070 8241 1838 tẹ́ ẹ bá rí nọ́mbà mi pè ẹ tẹ́ ẹ sí nọ́mbà yẹn màá wá píìkì ìwé tẹ́ bá fẹ́ fún mi ẹ jẹ́ kí gbogbo wọn nínú mẹ́sẹ̀gì it shall be well with you ọlọ́wọ́ á wà pẹ̀lú gbogbo yín tó àṣẹ òní it is well with you èmi ò gbàdúrà àdúrà tí mo gbà fún ẹ ni pé lágbá Ọlọ́run bí ó ṣe sọ bàbá Ìsáyà di àkàbà láti jẹ́ èèyàn láyé yìí lórúkọ Olúwa ìpè ẹ nìyẹn ṣùgbọ́n má gbàgbé ò pé bàbá Ìsáyà ò fi èèyàn kankan ṣàkàbà ó dì mọ́ Ọlọ́run gòkèrè so that is area of you Ọlọ́run gbogbo àwọn ọmọ Ọlọ́run táwọn lè bá mi ṣe mẹ́sẹ̀gì sáwọn ìjọ CAC pé mo wà lé o mo ti fi nọ́mbà mi sí wọn o nọ́mbà tá bá ti dé sàlẹ̀yìn nìbàdàn káńtẹ̀ nọ́mbà ìyàwó màá wá gba ìwé wọn mo wé ṣe ṣọ́ọ̀ṣì ló wà bẹ́ẹ̀ màá wá gba ìwé tẹ́ bá fẹ́ fún mi àkókò máa ṣe kí ni mo fẹ́ kí ìwé wo lẹ fẹ́ fún mi tí mi ò ní lè gbà ṣé mo jẹni tó dá wà ní so my number remain the same 08038030562 wọ́n gbàdúrà fún ìjọ Àpọ́sítélì Kristi àtàwọn ọmọ Ọlọ́run pátápátá tí wọ́n wà nínú ìjọ lórí ọ̀fọ̀ Ọlọ́run ò ní fi wá sílẹ̀ o ohun tó máa jẹ́ ká ní ayé ká má ní ọ̀run Ọlọ́run ò ní jẹ́ kí ogun náà jà wá gbogbo àwọn bàbá bàbá tèdè àyèdè bẹ̀ wà láàrin Ọlọ́run yóò parí ẹ̀ torí òkùnkùn tó wá lẹ́ẹ̀ka àbí kankan mo tètè ó lè wá tún mẹ́sẹ̀gì ṣe brief káwọn ọmọ Ọlọ́run ká lè mọ̀ pé èyí tí mo sọ mo bá wọn sọ ni mo dẹ̀ sọ́rí fún iná tó lọ lẹ́ẹ̀kan I'm sorry thank you àṣẹ òní go ahead I don't need to talk with you nínú gbogbo ó máa rí bí kùmí láti máa bá àwọn olórí sọ̀rọ̀ kí wàá lọ máa bá ẹnìkan tó jẹ́ kó ń wá oúnjẹ nínú ìjọ kí lọ máa bá ẹ̀sìn ìjọ no I'm not a person like that mo ti jù yẹn lọ gbogbo ohun tó bá fẹ́ pè mí yọ ọ̀rọ̀ àwọn bàbá àbá kúrò kó fèsì máa tọ́ wo nílẹ̀ sọ pé ní ẹjẹ́ orí náà lèmi ẹjẹ́ kí máa tù wọ kájọ tẹsẹ̀ sí kí ẹ̀dẹ̀ dáhùn béèrè mi it shall be well with you together we shall make eternity ìjọ sí èsì máa padà ní àlàáfíà thank you God bless you.